kí lẹ là kọjá sà dáde. ẹ là kọjá mi ni pé mo ti mari ṣùgbọ́n mi ò de ìyàwó yẹn ogun àdàgbé àdàsọ ni kò ti sún mi mo wá wò pé ní olùrànlọ́wọ́ lájọ jẹ́ fúnra wa ní ọlọ́run pè wá ṣùgbọ́n aya tí wọ́n ní kò jẹ́ olùrànlọ́wọ́ bíi ẹnu sà. mo ń gbọ́ yín sà. ẹnu sà. mo ń gbọ́ yín mo ń ṣe tọ́lọ́run. kò jẹ́ olùrànlọ́wọ́ fún mi rárá. bíi pé ọkàn agídí mo ṣàfihàn títí tó fi di àkókò yìí tó o ti á sú mi mo ń wòye pé mo fẹ́ drop ẹ̀ kí n fún ìwé tó ń kálukú ní lórí ọwọ́ ẹ̀ ìdí nìyẹn sà. ẹ ṣe jáde márèjì yín ti pọ́dún mélòó báyìí sà. ó ti ń lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún. mẹ́ẹ̀ẹ́dógún báyìí sà. kí ni èjì yín sà. 50 plus. ẹ ti bí ọmọ mélòó sà pẹ̀lú mọ́mì. 4. ọmọ 4. kí ni èjì mọ́mì náà ń sìn. mọ́mì ń sìn àti tó di 50. olùwàṣẹ kí ni èjì àkọ́bí yín sà. 16 years. ọdún 15. Yes. ẹ ṣe ilé ara yín lẹ́ ń gbé abẹ́ rẹ́ǹtì lé. wọ́n ilé ara wa ní ilé ara wa làbí. ilẹ̀ ń gbé sà iṣẹ́ wo lẹ́ ń ṣe sà. bẹ́ẹ̀ iṣẹ́ olùkọ́ ni. ok civil servant ni yín sà. bẹ́ẹ̀ ni sà. ìyàwó yín kọ́ iṣẹ́ wo náà ń ṣe. ẹ wo ń lọ dúró ń bọ wọn tajà ń dúró ni. wọ́n tajà ń gbòòrò irú ọjà wo náà ń tà. bẹ́ẹ̀ láìlọ́ kankan. ni wọ́n ń tà mọ́ra wọn bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀. ẹ ṣe ẹ má bínú nǹkan tí mo fẹ́ sọ sá o. ẹ má bínú ẹ wá rí i pé ẹ nípẹ̀yìn nìkan lẹ̀ ń dá gbogbo ẹ ṣe nínú ilé wọn assist yín rárá. ẹ wá rò pé kẹfẹ kan jáwé fún wọn kẹ lè wá ẹ wà fẹ́ lómi àbí. olùwé dúró lórí ọwọ́ ẹ̀. ṣé ẹ máa fẹ́ lómi àbẹ́ ẹ̀ ní fẹ́ lómi sà. if possible. ok tó wá dẹ̀ possible ẹ lè má fẹ́ lómi mọ́ àbí. bẹ́ẹ̀. kí ni ìdí tẹ́ fi ní fẹ́ lómi mọ́ sà ká pé ẹ fẹ́ lómi mọ́ kí ni ìdí. àwọn àdájọ́ àdásọ yìí náà ni mo rò pọ̀ mọ́ra wọn. pé tẹ bá tún fẹ́ lómi náà yóò tún fẹ́ dẹ́bi àdàbí àdásọ àbí. olúwo ní fojúlẹ̀ tí ó fi jẹ́ pé ẹni tó lùwẹ̀ tó máa fẹ́. ṣùgbọ́n tẹ bá rẹ ní tí ò mọ̀ ràn yín lọ́wọ́ tẹ bá fi mọ́bìnrin lẹ́tọ̀ọ́ ẹ sì lè fẹ́ yín àbí. bẹ́ẹ̀ ni sà. ẹ ṣe máa gbọ́ mi báyìí sà ṣe ní kọ́kàdé lórí aago yín. mo ń gbọ́ yín sà. ẹ ṣe ẹ dáàdi ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ àti àgbékalẹ̀ mi àti bí màá ṣe pòtì ọ̀rọ̀ yẹn ẹ má bínú torí Ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ lórí ètò yà àgbọ̀dọ̀ mọ́ bára wa ṣe tí jò tọ̀rọ̀ ni ṣe rí látijọ́ tí mo ti dé ilé ayé mi ṣe ń gbọ́ sà. Yes sà. ẹ má bínú látọjọ́ tí mo ti délé ayé mi tí n bá sọ fún yín pé déètì ni máa kọ sílẹ̀ sà pétò tí mo ṣe lé ní ètò àṣírí ńlá ẹ̀yin ní òjì ọkùnrin àkọ́kọ́ sà túlù gbólóhùn tẹ́ sọ jáde tí ó jáde lẹ́nu ẹ̀ tí màá dẹ́ fi ti ara mi gbọ́. ẹ má jẹ́ kí n tàn yín sà ìgbéyàwó ọdún 15 ẹ̀yin ti lé 50 years mọ́mì náà ti clock 50 years ilé ara yín lẹ̀ ń gbé ẹ̀yin ò tí ì rọ́mọ 60 years 70 years tó sì ń gbalé káàkiri ní bàbá 70 bàbá 80 tán sì ń gbalé káàkiri nígbà ojú bá ń tì wọ́n àfihàn wọ́n wà padà sí family house ẹ̀yin ò tí ì rí wọn sà ilé ara yín lẹ̀ ń gbé sà Ọlọ́run dẹ̀ fún yín ní àwọn ọmọ ẹ fojú sunkún ọmọ ẹ fojú sunkún ìyàwó ẹ̀yin náà dẹrù àrùká ẹ wá ní wípé ìyàwó yín wọn bá yín dá sí bùkátà nù lé ṣé bí tágbára yín bá kálẹ̀ máa ṣe kí ni ṣé bí ilẹ̀ máa ṣe ṣé wọ́n ní kẹ́ ẹ para yín ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó parẹ́ nítorí bùkátà ìyàwó ẹ̀gùn ò rẹ̀ débẹ̀ yes kò rẹ̀ débẹ̀
kò rẹ tó yẹn ìwọ ló parẹ́ dànù. sà ọlọ́run ṣoore fún yín tó bá ẹ farabalẹ̀ sà. kódà kò jẹ́ pé ẹ̀yin nìkan lẹ kọ́lé yẹn, ẹ̀yin nìkan lẹ ń sanwó iléèwé, lẹ ń ṣe gbogbo ẹ̀ lọ́tún lọ́sì, ṣé bí n tágbára yín bá ká náà lẹ́ ṣe. nọ́mbà ìyàwó tẹ̀yin mú nìyẹn, ẹ̀yin lẹ mú nọ́mbà ìyàwó yẹn, wọn wà supportive fún tiwọn nìyẹn. ṣé nítorí ìyẹn lẹ wá sọ pé ẹni ẹlẹ́ni ẹ jáwèé fún, tẹ bá ti wá jáwèé fún tọ́sà bàbá mi ẹ wá sọ yìí pé ẹ sì lè rìmárì tàbí kẹ mọ́ rìmárì mọ́. mo tún wá bi yín léèrè, ṣé tẹ bá rẹ̀ ń tí ó já lárúdàálẹ̀ bí ọkọ̀ típà tí ọmọ ràn yín lọ́wọ́ ṣe lè fẹ́ ẹni bẹ́ẹ̀ ni ẹ mọ̀ ní kó sọ́wọ́. ọkùnrin tó bá jẹ́ ọkùnrin gan tó tọkùnrin, kábíyèsí Elédùmarè, ìyàwó ẹ lè support ẹ, ṣùgbọ́n ọkùnrin tó bá tó ọkùnrin bàbá mi kò yẹ kó fi sí ọpọlọ ẹ pé ìyàwó òun gbọ́dọ̀ ṣe nǹkan báyìí no marriage. ìyàwó ni ó mẹ̀tọ́ ẹ̀ pé kó ń ṣe nǹkan báyìí. a sì ní western world now, a sì ní UK, a sì ní Canada, a sì ní America now. ìbẹ̀rẹ̀ ti gbé máa ń yọ báírò tí níta àgbà lóṣù lélẹ̀ bá ṣe náà ní ìwọ fìyè báyìí lẹ̀. àìṣèyẹ láfíríkà sà. ìyàwó yín ò ṣẹ̀yìn kò ròyìn nọ́mbà tẹ mú nìyẹn, ẹ̀yin lẹ̀ ní kọjá àyà ara yín sà. ẹ plan fúnra yín, ẹ plan fojú alẹ́ yín. kẹ wá lé mọ́mì jáde ń sìn nítorí kí ni wọ́n ṣe. kí ni nǹkan tí wọ́n ṣe, kí lẹ sọ fún ọ̀gbìn yín pé wọ́n ṣe nígbà tó bá yá sà. kẹ wá lérò obìnrin ẹbẹ́ yẹn jáde kápẹ́ ẹ̀pẹ̀ sórí ètò ń sìn sà. ẹ má jẹ́ ń tàn yín, ẹ gbọ́ mi dáadáa lórí ètò sà. tírú obìnrin bẹ́ẹ̀ bá jáde, ọ̀tá yín kò lè fara rẹ̀ lùgbé sí ayé ẹ̀ tó kù. ẹ má jà á tanra wa jẹ torí kò ṣẹ̀yìn kò ròyìn. ṣé ìyàwó yín máa ń kaṣọ mọ́ yín lọ́rùn sà? ṣé ìyàwó yín máa ń gbé yín ṣépè sà? Ìyẹn nọ́mà, wọ́n lè bùjọ yín tó bá bínú tán yóò kò nítumọ̀. ọkọ àtìyàwó lè bùjọ ra wọn kò nítumọ̀ kankan, kò nítumọ̀. ọkọ àtìyàwó tí ọmọ síjà lẹ́ẹ̀kọ̀ọ̀kan gan wọn èrò kan lọ́ọ̀fù ara wọn. ìyìn tí ẹ rò pé wọn lọ́ọ̀fù ara wọn ni. ẹ̀kọ̀ọ̀kan ẹ wù lẹ́nu síra yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ẹ rànjú mọ́ra yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ó nọ́mà náà tó pé márèjì náà nìyẹn náà, tó jẹ́ kó dùn náà nìyẹn náà. ẹ má lé ẹlẹ́ni bọ́ọ̀ta o. tí ẹ bá mọ̀ pé fẹ́ ìyàwó kejì, wọn ò ní kẹ́ ẹ mọ̀ fẹ́ ìyàwó kejì o. ṣùgbọ́n ìtẹ̀ ṣe ń complain lórí ìyàwó kan pé wọn support yín tẹ́ bá lọ fẹ́ kejì, àfẹ́ kó lọ ní o. ẹni ẹlẹ́ni ò ṣẹ̀yìn lẹ́yìn ò ní dàrú o. ẹ mọ̀ fọwọ́ ara yín dànù lé ara yín rú o. ìtagbára